Kiki Bright pẹ̀lú ọba orin ṣé wàá lé ní kò lè tó bẹ́ẹ̀ náà kò lè rárá tẹ̀lé a máa ń gbé nǹkan kọjá proportion tó bá wà nínú nǹkan tí ọba orin sọ tí àwọn èèyàn bá wà tó bá fi ọkàn àbòsí ṣí sí ẹ jẹ́ ń bi ẹ wá ní èrè kan ọba orin tí Saheed náà lè gbé ọba orin fún báwo ni right thinking person ṣe máa assume pé àwọn set ẹ̀ ló ń bá wí ṣé Pasuma ló fẹ́ gbé ọba orin fún ṣé Malaika ló fẹ́ gbé ọba orin fún ta ló fẹ́ gbé ọba orin fún ní kíláàsì wọn yẹn so definitely òun refer sáwọn upcoming pé òun lè gbé ọba orin fún tó bá lè jáde gbogbo yẹn is like kí ẹ máa jẹ́ kí agboolé fújì máa dùn ok kí Paso jáde sí pé ok o èèyàn tó bá lè ṣe báyìí òun lè gbé táìtù òun fún kọ́ máa fi pé bóyá Òṣùpá lórí fẹ́ sí àbí tani Òṣùpá acapella tó sọ ó sọ fún àwọn tó wà lẹ́yìn ẹ̀ kò sọ fáwọn tọ́jọ́ wà sáwà báwọn tó jù lọ kò tí yẹ mo yẹ sọ́nà àwọn analysis mi kan pé ọba orin ti jọba orin ọ̀gá ńlá ti jọ̀gá ńlá oníkàlùkù ti jẹ́ nǹkan tó fẹ́ jẹ so wọ́n á máa wo ibòmí gbogbo supremacy battle gbogbo nǹkan bẹ́ẹ̀ ti kọjá wọ́n ti wá dálẹ̀ fẹ́ yìí fáǹsì sí pé kẹ́yìn ṣe máa bára yín ṣe ẹ̀yin lè máa jẹ́ kí fújì dùn but láwọn àwọn ti dé level àwọn ọ̀rá yẹ̀ mọ́ so Kiki Bright tí ó bá lóun lè ṣe even 7 hours kò yájú sọ́ba náà ó fẹ́ show competence ẹ̀ pé ṣé 4 hours ni ọba orin sọ òun lè ṣe but òun tó bá lọ lo language pé òun lè ṣe compete pẹ̀lú ọba orin ẹ̀yin tó bá lè ṣe 4 hours ẹ má bọ̀ òun lè ṣe 7 hours fine nǹkan tó wọ̀n ló sọ yẹn tẹ́lẹ̀ mi bá jáde tó bá ní òkè òun lè ṣe 12 hours nǹkan tó wọ̀n náà wọ̀n nìyẹn so this side bá decide kó fẹ́ take it serious he may end up not even competing with them ìbọn ló bring the idea ó lè kó gbọ́ àwọn ọmọjọ́ tẹ́bá dẹ̀ rí there's one blogger kan tó pé máa ń gbádùn mi máa ń ṣe analysis ẹ̀ òun lọ́kọ́ tí kọ́kọ́ bring kan bẹ́ẹ̀ wáyé pé àwọn olólè kọrin ní bí i 5,000 likes àbí kankan bẹ́ẹ̀ ṣá ló máa fún 100,000 ṣẹ́mọ̀ bẹ̀rẹ̀ kó ti wá lẹ́nu òun tí kò wá lẹ́nu olórin on hype tó bẹ́ẹ̀ so if Kiki Bright claims he can perform 7 hours to jẹ́ acapella èyí write up tí wọ́n á rí tọ́ accredit fún ìyẹn náà wrong ló ti gbégbá gìyẹn trying to nínú write up yẹn try to organ interview ni so he was trying to say okay even Saheed Òṣùpá gan ẹ̀rọ wà nù nǹkan kan lọ́sẹ̀ kínní kan pé àwọn policies àwọn onífújì ní tọ́ba ti ní voice but ẹ̀gbẹ́ lọ́wọ́ bí ṣe lè dé ó gbé anthem wá so wọ́n wá wo ohun wọn anthem ló ń wò yẹ́rì pé kò àwọn adviser yẹn ò try fún ò nídìí kó máa mo blame ẹ̀ fún pé náà lè kọ́ 7 hours nǹkan tó wọ̀n ló sọ pọ̀ṣẹ̀ dáwọn interview bá ti bẹ̀ sí tún ti ọ̀rọ̀ sára àwọn èèyàn máa jábọ́ ṣẹmọ̀ èèyàn tó bá ti jígbé bí tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí wọn fún ní audience pé kó tẹ̀ dá sọ̀rọ̀ fújì tó bá ní small chance báyìí ọlọ́mọ yẹn kó tún jam talk ẹ̀ẹ́dẹ̀ èyí tó tún sọ pé yẹn Barrister ó kó àwọn Saheed Òṣùpá mọ́ra then àwọn fẹ́ gbogbo àwọn yẹn ó ti dìre àwọn kan wá ní Saheed Òṣùpá ò dá lóhùn kò kàn Saheed Òṣùpá náà kò kàn then mo ti rá àwọn sábẹ́ Saheed Òṣùpá àti Muri Aloma ó jáde ó fún ní èsì yẹn ọlá pé gbogbo wọn understand the context yẹn ni I expected Idris Aloma to come out and say òun
òun lè ṣe acapella 8 hours lọ́kọ̀ tó jùlọ kààrẹ lómi náà máa náà lè ṣe 10 hours ẹ má ní pé ó ń bú Saheed Òṣùpá òun kí báyìí tẹ wrong adviser làwọn advisers àbáwọn fáǹsì ló ń tì ó jọ dáadé ó ti ṣe mí tó ní òun ìyájú sí sẹ́wọ̀n ọ̀rọ̀ ẹ̀yìn lóhùn then tó bá ti gbé sí orí gbogbo social media báyìí ó wá kú èèyàn tó máa náà òun fẹ́ bring it down káyé má rí oníkálukú àti máa lò fi ṣe content máa fi ìwòkí báyìí tó lè yájú sí Saheed Òṣùpá èyí tó ṣe yẹn àwọn èèyàn àwọn afáǹsì yẹn náà la máa tì òun kéré láti bá kò wọ́ọ̀kì náà yẹn ló máa jẹ́ kí àwọn èèyàn máa fi pé bí a Saheed Òṣùpá tó fẹ́ kọ́ sí controversy kan lágbolé fújì àwọn tá a bá sọ bẹ́ẹ̀ tá a bá rò dáadáa Saheed Òṣùpá can never be referring to his colleagues his mates pé òun máa gbọ́ bọ́ orin ilẹ̀ fún ta ló lóun fẹ́ bọ́ orin ọbọ̀ orin ti wà stamp lórí Saheed Òṣùpá ọ̀gá ńlá ó ti wà stamp lórí Pasuma PK1 ẹ̀ṣàmù King of Fuji ó ti wà King of New Generation ìyẹn ó ti wà ètò of Fuji ìyẹn ti wà ẹgẹ́tẹ̀ sọta ló fẹ́ gbà lọ́wọ́ Saheed àfàwọn tó ń bọ̀ lẹ́yìn lẹ́tí Saheed náà bá ní òkè òun lè bọ́ ọba orin fún ṣé ó fẹ́ súnmọ́ retirement nìyẹn ṣé ó fẹ́ off stage àbí kò yé yín.